based on nǹkan tí àwọn àǹtí ẹ̀ méjèèjì tí ikú ẹ̀ ṣojú wọn, ẹni tí ò bá ti wo interview àwọn àǹtí ẹ̀ méjèèjì kó lọ wò lórí péjì Mr. Kunle Afford. Àwọn yẹn ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣojú wọn, àwọn ló kú sí lọ́wọ́, àwọn ni wọ́n lọ bá ní police station kan ní Kòròdú, àwọn ni wọ́n gbé lọ sí hospital, àwọn ni wọ́n kọ́kọ́ gbé lọ church tí wọ́n ṣàdúrà fún. ẹ̀yin èèyàn wa, MEWOLAKA sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Temitope Osoba tí ó jáde láyé o. ẹ̀yin tèmi, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni MEWOLAKA tú nínú fọ́nrán yìí. ẹ jẹ́ ká gbọ́ látẹnu MEWOLAKA. Àwọn ni ojú wọn ló ṣe bì, ojú wọn ló ṣe mumi, ojú wọn ló ṣe mẹ́sàárẹ̀ àzìnà ó yàgbẹ́ sára, ọwọ́ wọn ló dákẹ́ sí bọ́n ṣe dé ẹnu ọ̀nà hospital nígbà tó sọ wípé ara ń nù òun ò mọ bó ṣe ń ṣe òun. Based lórí analysis nǹkan tó ń sọ wípé ó ṣẹlẹ̀ gan-an, àwọn ikú mi sọ wípé 100% pé mo right, mi sọ wípé 100% pé mo correct, but nǹkan tí èmi feel wípé ó pa Tọ́pẹ́ Òṣọ́bà rẹ̀. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé, ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀, ẹ tún bá mi fojú wò ó. Mi wá fẹ́ ká gbé emotion tì, kọ́lọ́run bá wa foríjì, kọ́lọ́run bá wa ṣe ikú ní ìsinmi fún. Ẹ jẹ́ ká wá ronú báyìí. Gbogbo symptoms ní àǹtí Tọ́pẹ́ Òṣọ́bà display ní ọjọ́ yẹn, ó show wípé ó ní psychotic episode. You can Google it. Ó mì wípé ó ní psychotic episode. Ó ti wà nínú depression. Kí ló dẹ̀ máa ń fa psychotic? Stress. Tí èèyàn bá ní mental stress, ó máa ń fà. Medication, ó máa ń fà. A lè sọ bóyá pain relief or medication tó ń lò lórí cancer, breast cancer tó ní, bóyá one of the side effects of oògùn yẹn ni psychotic. Mi sọ wípé òun ni, mo ní bóyá, I'm not a medical personnel, I am just assuming, since tí mo mọ̀ wípé psychotic disorder máa ń ní ṣe pẹ̀lú side effects of àwọn medications kọ̀ọ̀kan. Trauma, téèyàn bá ní traumatic experience kan, tí ò bá get over it, ó máa ń fa psychotic disorder. Abuse, tí obìnrin bá wà nínú àbí ọkùnrin bá wà nínú abusive relationship, tí ìyà yẹn ti ń jẹ́, tí ò sẹ́ni tó lè sọ, tí ò sẹ́ni tó lè confide nínú, ó lè ní psychotic disorder. Ṣé wá rí gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí, ó ṣeé ṣe kí àǹtí Tọ́pẹ́ Òṣọ́bà kó máa go through ẹ̀. Mo fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, kí ló gbé dé Celestial Church of God? Ṣó lọ ṣàdúrà bẹ́ẹ̀ ni? Ṣó àti olùṣọ́ pàdé ní pàtì ni? Ṣé kinní yẹn ti ń ṣe kó tó dé sẹ̀lẹ̀, kó tó di wípé olùṣọ́ fẹ́ ni, àbí wọ́n pàdé on a neutral ground? Dẹ̀ nígbà tó dé church, help wo ni wọ́n ṣe fún? Instead tí wọ́n fi máa ràn lọ́wọ́, I'm going to be raw this morning, ẹ má bínú, ṣé okó kọ́ ni olùṣọ́ fi lọ́? Ó ń ṣẹlẹ̀ ní most of our churches, not white garment churches alone. Àwọn cases tó yẹ ká direct, àwọn àfáà wa náà ṣe o, escape o, ẹ̀yin àfáà. Àwọn cases depression, cases of mental illness tó yẹ ká refer lọ sí hospital, ẹ mú wọn sílẹ̀ nínú ilé yín. Àfáà mi, àwọn ọmọ tó ní kinní lẹ sọ wípé àlùjọ̀nnú ló ń bá wọn jà, ẹ dá wọn dúró sínú inú ilé yín, ẹ bá wọn sọ, ẹ kó bá sùn bí wọn fún wọn, fún wọn lóyún. Bẹ́ẹ̀ náà ló wà láwọn white garment churches, bẹ́ẹ̀ náà ló wà láwọn church àwọn kọ̀ọ̀kan orí òkè orí ìsàlẹ̀. Mi sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí, mò ń béèrè ìbéèrè ni. Ṣé ìrànlọ́wọ́ ló bá wá church tí olùṣọ́ fokó lọ
tó wá di fiancé olùṣọ́, mi ì mọ bí fiancé tán tí ìsanwó orí ẹ̀ tó dẹ̀ pé rẹ ní òjíṣẹ́ Ọlọ́run tó dẹ̀ ń preach lórí altar ní gbogbo ìgbà, ó dẹ̀ gbé obìnrin tó ti sanwó ẹ̀ sínú ilé, ẹ̀dẹ̀jọ́ ń bára yín sùn, and you call yourself a pastor. Number 2, tó bá jẹ́ wípé substance use ló fà á, tó bá jẹ́ pé lóòótọ́ ló ń fa kolos, ló ń fa igbó, it takes a man tó ń fa igbó tó ń fa kolos láti gbé obìnrin tó ń fa tìrà. Mi ì mọ bẹ́ẹ̀ mi àtònígbó ṣe fẹ́ pàdé, mi ì mọ bọ́rọ̀ wa ṣe fẹ́ wọ̀ débi tá a máa ní relationship tá a dẹ̀jọ́ máa gbé. So that means pé olùṣọ́ gan tí wọ́n kàn lè má tó ti Tọ́pẹ́, àwọn gan náà ọ̀nkólòsì làwọn náà wà. Tó bá jẹ́ abuse ló fà, with the evidence tá a rí lórí social media bí Tọ́pẹ́ ṣe ń sunkún tó ń sọ fún ìyá ẹ̀ pé màámi, then àwọn ẹbí olùṣọ́ àti olùṣọ́ ẹ̀yin lẹ fún ní trauma tó jẹ́ wípé ọmọ yẹn fi wọ depression, tó fi rejected, odidi star, tó fi stained, tó fi like a dirty person, tó feel unworthy. Ẹni bá dẹ̀ ní depression kò sí ní ohun tó kéré jù tó máa ní high blood pressure, BP máa high. Psychotic disorder máa ń jẹ́ kó hallucinate, ó máa ń jẹ́ kó wà delusional, ó máa ń jẹ́ kó gbọ́ voices tí ò sí ń bẹ̀. Kí ni hallucination means? Irú nǹkan tó ṣe Mohbad tó fi ń pariwo wípé àwọn Naira Marley fẹ́ pa òun, táwọn Nàìjíríà sọ pé Naira Marley àti Saminari ló pa. A máa rí wípé wọ́n fẹ́ pa òun. That was exactly what happened to her on the way to Mommy Kehinde Osoba's church tó fi fò bọ́lẹ̀. That mama called that, definitely mama